Alájà Falilat Àjíún ẹ̀rí oṣó èyí náà sọjọ́ mẹ́jọ ìdáhùn fún wọn. Gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ìkẹta ń ṣe lé ní kíni lápá ẹ̀ nínú fóòkù kíni lápá rẹ̀ fóòkù ìkẹta ń ṣe mí lé ní. sáárà ni alhamdulilayi àbí mọ́mọ́ sí lọ́wọ́ àlewà síta ọmọ sọ́ni táwọn òbí wa bá lọ tó bá dàgbà tó bá fi ọmọ sáyé lọ tó lọ ó ní ká ṣe sáárà fún wọn. Inú mi wá dùn pé níní à ń ṣe ọjọ́ mẹ́jọ 8 days without prayer má tó bí mi lọ́mọ Alájà Falilat Àjíún Adénìkẹ́ ìṣó ìlú àṣejọ́ mẹ́jọ ọlọ́run jọ kó pàrọ̀ pọ̀ máwọn ẹ̀yẹ rẹ̀ kẹ́ ó ṣe gbogbo èèyàn ló máa ń kó bí ẹ̀ lọ àwọn tó lọ́ọ́ pàṣẹ tó ń dé ọlọ́run bá jọ gbogbo àwọn tó ti lọ lọ náà àti bàbá mi ni o àti gbogbo àwọn ẹni tí ó lókun lọ́rọ̀ ọlọ́run wà fún un kẹ́ gbogbo àwọn kọ̀ máwọn ènìyàn tó fi ẹ̀ka Alájà ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ìyá lẹ́ẹ̀kan bẹ̀ yẹn mo rí pé tó bá níyà mọ́. orí tí o orí màmá mi ò ṣàìsàn kò sí kódà ó jẹun tó ń ṣàdúrà tán láàárọ̀ ó lóun fẹ́ sùn tó bá tó àsìkò jímọ̀ ká wá jẹun àsìkò jímọ̀ tó àlọ́ jí kó wá jẹun kó wá lọ kírun ó lọ́ọ̀ sọ pé òun dé wá jẹ́ pé ní tó fi ń ṣàárẹ̀ tó yẹ máa wọ any time ó lè yá èmi mo wá fara rọ màmá mi jù ọlọ́run jọ kó bá mi yá fún un. Àdúrà màmá mi mo ti mí sẹ́ every morning màmá mi lẹ́yìn àkọ́kọ́ tó bá kọ́kọ́ ṣàdúrà fún mi gbogbo bí tí mo bá kọ́kọ́ wà kódà kí n má sí ilé màmá mi máa fi àgbo máa pè mí àmọ́ láti ìgbà tí òbí sí mi ẹni ṣàdúrà fún mi bẹ́ẹ̀ mọ́ àmọ́ mo wẹ́ pé ìtàn ti ṣe fún mi mọ́ tó kú mi ò lè jẹ́ tó àtàyà wọ́n lè fi àgbo èmi làbí bẹ́ẹ̀ yìí báyìí. ọ̀rẹ́ ìyá